ojúmọ́ rẹ ló máa wà lẹ́nu ojúmọ́ rẹ ojúmọ́ ìdùnnú àìkú baálẹ̀ ọ̀rọ̀ àti àlàáfíà àkí ládéládé àkí lóyè lóyè àkí gbogbo ajuni lọ àkí ẹ̀yin tẹ́ jẹ́ adarí wa ńlẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà sẹ́nítọ̀ House of Representatives àkí gbogbo yín ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run á fi iṣẹ́ yin olúkálùkù gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ ti ń wọlé sí orí ètò tí ẹ bá wo àkọlé yẹn ẹ máa rí bó ṣe lọ́nbẹ̀ à ń pe Èkìtì state governor àwọn àjọ kan ló pe gómìnà Èkìtì sí àkíyèsí ṣùgbọ́n àwa náà tó wá ní pé ká lo mídíà wa láti pariwo síta nítorí pé wọ́n ní ikú tó ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni ó dàbí ẹni pé program tá à ń ṣe gan báyìí ó dàbí ẹni pé kò ní tọ́pìkì o bí mo ṣe ń wò ó ẹ jẹ́ má bínú sí wa ẹ ní sùúrù ok à ń bọ̀ wá ok ní àmọ́ tí rí so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ lọ akíwa akójúmọ́ ẹ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tì àjọ kan ló pe Èkìtì state governor sí àkíyèsí àwa náà dẹ̀ ní ká pe His Excellency nítorí pé àwọn ṣì ní tó bá ń sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ lé ìpínlẹ̀ Èkìtì báyìí lẹ́nu àwọn la máa pè gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí lóòótọ́ His Excellency gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí tá a bá ní parọ́ kò ṣe pé torí pé wọ́n mọ àwa ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n gbìyànjú níbi ọ̀rọ̀ ètò ààbò ju ti àwọn kan lọ ṣùgbọ́n ìgbìyànjú wọn ò tó òdodo ọ̀rọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ìgbìyànjú wọn ò tó àwa ń bẹ̀ wọ́n à ń rọ̀ wọ́n ní òwúrọ̀ yìí ohun tí ó ṣẹlẹ̀ ní Kwara nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara Kogi kí wọ́n jọ kí wọ́n jàre kí wọ́n má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì ẹ̀yin àgbàlagbà lẹ́pà lówe ẹni ikú tó bá ti ń pojú gbà ẹni òwe ńlá ló ń pa fún ni His Excellency ikú kan ti ń pa àwọn ojúgbà yín kan lọ́wọ́n stéètì kan tó jẹ́ ìpínlẹ̀ tó ní ẹ̀sìn yín which is Kwara Kogi kódà ó ti ṣẹlẹ̀ ní Ondo láláìlóye ìgbà sẹ́yìn kódà nínú ìpínlẹ̀ Èkìtì yìí náà ó ti ṣẹlẹ̀ náà rí láti wípé kó má bàa tó padà tó wá ṣẹlẹ̀ òun la ṣe ń pè yín sí àkíyèsí ẹ bá wa bójú tó ọ̀rọ̀ ètò ààbò dáadáa ohun tí a gbé wá bí kò ń ṣe ọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tìn ọwọ́ tí ẹ fi tẹ̀ ní fi gbọ́mọ sí àṣẹ Èdùmàrè ohun tí a gbé wá bí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú
à ń sọ bí ètò ààbò ṣe máa wà fún torílé tàlejò tó bá ń gbé nínú ìpínlẹ̀ Èkìtì. Bí a ti wá ń pe Èkìtì state governor, ìyẹn ò túmọ̀ sí wípé àwọn nìkan là ń pè. À ń pe gbogbo gómìnà mẹ́fà tí wọ́n kù sí South West, nítorí pé tá bá wo South West ẹ rí i pé mẹ́fà ló fún wa, bó tiẹ̀ sì jẹ́ pé gbogbo wa la mọ̀ pé Yorùbá ni Kogi and Kwara, ṣùgbọ́n bí wọ́n ṣe tó ẹ rí i pé wọ́n ti gba méjì yẹn lọ lọ́wọ́ wa before, ṣùgbọ́n àdúrà tá à ń gbà báyìí ni pé k'Ọlọ́run fún wa ní òmìnira ara wa, ká lè gba ẹ̀tọ́ wa padà. So mo fi àsìkò yìí mo fi ń pe His Excellency Governor of Lagos State Babajide Sanwo-Olu. Bẹ́ẹ̀ ni mo fi àkókò yìí mo fi ń pe His Excellency Governor Dapo Abiodun, His Excellency Governor of Oyo State Engineer Seyi Makinde. Bẹ́ẹ̀ ni mo ń pe His Excellency Governor Ademola Adeleke. Mo wá padà wá pe His Excellency Governor Orimisan Ayédàtiwa of Ondo State. Torí pé gbogbo ohun tó jẹ mọ́ tó ń ṣe ti ìpínlẹ̀ Yorùbá ló jẹ àwa lógún. Ohun tó ń ṣe ti ìpínlẹ̀ Yorùbá ló mọmú lọ́kàn àyà tiwa. Òun la ṣe ń bẹ̀ yín wípé ẹ pe olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ gbé ọ̀rọ̀ ètò ààbò ẹ fi kọ́ bàbá ẹ lọ́rùn. A ní kẹ́ lo olóyè fún politics, no, nǹkan tẹ́ a ń sọ kọ́ nìyẹn. Ẹ lo bàbá, ẹ pe bàbá, kẹ́ gbé ọ̀rọ̀ ètò ààbò kẹ́ gbé fún wọn. Kẹ́ wá wò bóyá àwọn àdàlúrú bóyá wọ́n á sá eré àbí wọn ò ní sá eré. Kábàkábà ni wọ́n ṣe máa kẹ́rù wọn. Ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àjọ Àmọ̀tẹ́kùn tí wọ́n bá wa dáwọ́ irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dúró. Ní kòpẹ́kòpẹ́ yìí a tún rí fídíò kan níbi tí a ti rí àwọn èèyàn kan tí wọ́n dédé kẹ́rù wọ ìlú kan ní ìpínlẹ̀ Èkìtì, strange people pẹ̀lú mọ́tò. À ń wá fídíò yẹn, mo fẹ́ mọ orúkọ ìlú kí n lè dárúkọ ìlú yẹn. Ká máa wá ká máa bẹ́tò lọ. So okay, mo ti rí. Ikùn. So mo dúpẹ́ lọ́wọ́ ọba Olíkùn of Ìkùn Èkìtì. Mi ò mọ orúkọ kábíyèsí náà, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí. Ẹṣin oko àjòkò pẹ́ o.
ẹṣin ọba á jókòó pẹ́, sorry ẹnu mi àgọ́, ẹṣin ọba á jókòó pẹ́. Àdúpẹ́ pé kábíyèsí náà wọn kì í ṣe alábọ̀dé fún àwọn ìlú wọn. Ojú ẹsẹ̀ ni wọ́n ní bàbá pàṣẹ wípé ó yá ẹ máa kẹ́rù yín ẹ máa lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn ìlú kan wọ́n á gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Nígbà tí ẹ bá kọ̀ rí battalions of people tí wọ́n lòdù ẹrù dé sínú ìlú yín lọ́sọ̀kan òru kan tí wọ́n fẹ́ wá fi ìlú yín ṣe ilé, tẹ́dẹ̀ wẹ́kọ̀mù wọn, ṣé nǹkan tó dáa ni? Ṣé bẹ́ẹ̀ ni àwọn ìlú tí à ń sá lọ lénìí, àwọn development country, ṣé bẹ́ẹ̀ lọ́n ṣe ń ṣe? Tí èèyàn bá kọ̀ èdè gbéra no visa no anything kò tẹ̀sí pé bóyá ibi tí UK ṣìṣe tó lénìí, o ò lè sọ wípé ò ń gbé waves kókò dé wá gbéra lọ́sọ̀kọ̀ orúkọ kókò ní pé ẹ̀ ń lòdù ara yín bọ̀ ní Scotland. Láyé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. O ò kọ̀ lè kù gìrì bẹ́ẹ̀ kókò sọ pé o kò ń lọ sọ́wọ́n ìlú, o kò fẹ́ lọ ìlú tó wù ẹ́, tẹ́ ẹ wá lòdù ara yín, tẹ́ ẹ tó wá ní jẹ́ méjì ẹ̀ ní jẹ́ mẹ́ta ẹ̀ ní jẹ́ mẹ́rin ẹ̀ ní jẹ́ márùn-ún, thousands of people. Ìbò náà ti ń ṣerú ẹ̀. Okay, brother mi Mr. Ọpẹ́ káàbọ̀ sórí ètò, ṣé gan ni. Ibo ni wọ́n ti ń ṣerú ẹ̀? His Excellency Governor Biodun Abayomi and other 5 governors tó kù à ń pè yín ní òwúrọ̀ ẹ̀. Ẹ jáwé sí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ jáwé sí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ má jẹ́ kó sọ àwọn ìlú wa di ahoro. Àmọ́ pé wọ́n ti sọ Kwara di ahoro ńsìn. Ọ̀pọ̀lọpọ̀ wọn bá ní Kwara ńsìn, Èkó ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń gbé ńsìn. Wọn lè dúró sínú ìlú tó jọba sí mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ará ìlú ló ti bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Kwara. Pàápàá jùlọ Ìfẹ́lódùn local government. Ẹ bá wa gbọ́ léṣẹ́ bọ̀tì ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ jẹ́ kí ètò wa, ẹ jẹ́ kó máa go viral. Tó bá ti go viral, ìgbà yẹn ni àwọn tí à ń pè yín ni wọ́n á lè mọ̀ wípé òótọ́ ó yẹ kán ṣe báyìí, òótọ́ ó yẹ kán ṣe báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa, a minute call tó wọlé, very important call, very important. Ẹ jọ̀ọ́.
ẹ má bínú sí wa. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ni sà bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa gbọ́ iléeṣẹ́ bọ̀tì. A ní very important call ni, and then ìṣe call tí ó yẹ ká fi falẹ̀ ká tó gbé òun ni, kì í ṣe pé àpọ́n yín lé o, àbẹ̀yìn ẹ dáríjì wá. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá wa gbọ́ iléeṣẹ́ bọ̀tì bí a ti ń bá lọ. Kí là ń sọ̀rọ̀ nípa? À ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò. Ó yẹ kẹ́ mọ̀ pé ikọ̀ Koiki, ikọ̀ tó jẹ́ the last man standing ni, tí a ní fi ohun tó bá jẹ mọ́ nípa life and property ọmọ káàárọ̀ oòjíire táwa ò ní fi ṣeré. Bẹ́ẹ̀ ni, àwa ò ní fi ṣeré. Òun ni a ṣe ní ìkànnì jẹ́ the last man standing fún gbogbo ìkànnì. The last man standing. Nígbà ẹ jẹ́ kí ètò yìí ẹ jẹ́ kó kan Èkìtì state gómìnà lára. Àwọn fìrìfìrì tí a ti nẹ́tíwọ̀kì yẹn ó ṣe bákan ni o, ẹ má bínú sí wa. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa tọ́, a dẹ̀ rí àrówó ṣe owó sí wáífà wa, àrí owó ṣe sọ́ọ̀bù sí. Sọ́ọ̀bù náà wà lára nǹkan tí a fi ń ṣètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ. A kàn mánéjì data sórí MTN nísìn tá fi ń ṣe program everyday. A kí yín káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Àwọn fìrìfìrì táwa ti ń rí tí àwọn àjọ ẹlẹ́ṣọ́ ààbò tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn tí wọ́n ti ń rí, a dúpẹ́ pé wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì tá à ń sọ̀rọ̀ nípa yẹn. Látàrí wípé àwọn ibi tó jẹ́ boundary ìpínlẹ̀ Èkìtì tí àwọn atiláwí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbabẹ̀ wọlé. Níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, a rí àjọ Àmọ̀tẹ́kùn tí wọ́n rí àwọn atiláwí nígbà tí wọ́n wọlé pẹ̀lú nǹkan ìjà lọ́wọ́ sí area Ìleje méje yẹn. Àwọn ibẹ̀ yẹn dẹ̀ so ó ní boundary pẹ̀lú, kódà nǹkan ẹ lè fẹsẹ̀ rìn gan dé Kwara láti àwọn ibi tí à ń sọ yìí. Tó bá jẹ́ pé láti àtijọ́ báwọn bàbá wa ṣe máa ń ṣe látijọ́ àtàwọn ìyá wa, kò ju nǹkan tí wọ́n fẹsẹ̀ rìn. Nítorí pé wọ́n jọ so àlà ní àwọn ibi tá à ń sọ yìí, Èkìtì àti Kwara, wọ́n jọ so àlà gbogbo àwọn ibẹ̀ yẹn ni. Apá jùlọ Ìyèmẹ̀rọ̀ lé ọ́ndà Ìkọ̀lé local government. Gbogbo àwọn ibẹ̀ yẹn láti jọ so àlà. Ní area Ọ̀tún náà àjọsọ àlà ń bẹ lọ bẹ́ẹ̀ yẹn. Gbogbo àwọn ibẹ̀ yẹn ni wọ́n fẹ́ máa gbìyànjú láti máa gbà wọlé. Kódà a tún rí àjọ agbófinró tí wọ́n tún dictate àwọn ará ibi báyìí. Kódà wọ́n ti jí màálù, ọ̀pọ̀lọpọ̀ màálù ní the same area yẹn náà. Wọ́n ti mú wọn gbà yẹn, wọ́n ti mú wọn lé last week pẹ̀lú màálù tí wọ́n jí, tí wọ́n camp sí inú igbó ibi tí wọ́n ti ń ṣọṣẹ́ wọn. A dúpẹ́ lẹ́ẹ̀kan sí. Tí ẹni bá ṣe ohun tó wúyàn lórí, àwa máa sọ. Gbogbo pé wọ́n fẹ́ wọlé sí ìpínlẹ̀ Èkìtì nsìn tí wọ́n sì ń gbé ìgbésẹ̀, pàbó ló ń já sí fún wọn. Ọlọ́run ò fún wọn ṣe. A dẹ̀ gbà ládùúrà pé
Ọlọ́run ò ní fún wọn ṣe, ṣùgbọ́n kọ́ má bàa rí ṣe káwa fún ara wa ká jáwé sí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ jẹ́ a jáwé sí ọ̀rọ̀ ètò ààbò. His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí, ẹ bá wa empower àwọn local ọlọ́dẹ. Ó pẹ́ tí mo ti ń pariwo ọ̀rọ̀ ẹ̀. Ẹ bá wa empower wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n lè fi defend ìlú. Ẹ fún wọn ní owó gidi. Kò ń ṣe àjọ Àmọ̀tẹ́kùn nìkan kọ́ ni a máa gbẹ́kẹ̀lé. Amẹ́ríkà tí gbogbo wa ń sá lọ lénìí, ọ̀pọ̀lọpọ̀ agbófinró ni wọ́n nílé Amẹ́ríkà ní gbogbo àwọn ìlú tá à ń sá lọ, tó túmọ̀ sí wípé àwọn ìlú yẹn wọ́n mú security as ohun àkọ́kọ́. Security tá dẹ̀ ń sọ̀rọ̀ nípa yẹn ló yẹ kó jẹ́ ohun àkọ́kọ́ nínú gbogbo orílẹ̀-èdè. Ìlú tó bá ti wà tí ò sí ètò ààbò, tí ìjọba ò lè pèsè ètò ààbò, ó túmọ̀ sí pé oríṣiríṣi nǹkan ni a máa rí nírú àwọn ìlú bẹ́ẹ̀. Oríṣiríṣi nǹkan ni a máa rí nínú àwọn ìlú bẹ́ẹ̀. Oríṣiríṣi nǹkan ládẹ̀ máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó ń ṣẹlẹ̀ ńsìn. Ní ọdún bíi mélòó kan sẹ́yìn, ó ti ju ọdún méjì ńsìn, tí àwọn ará ibi tí wọ́n wọ ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ṣiṣẹ́ láabi. Mo rí lára àwọn ọba láti local government mi tí wọ́n wà lára àwọn ọba tí wọ́n pa lọ́jọ́ náà lọ́hùn. Kọ́lọ́run kó bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere. Ǹjẹ́ bí wọ́n ṣe ń ṣe àwọn ọba wa, ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe máa rí? Òun la fi sọ́nù prógámù wa ta ṣe lálẹ́ àná pé ẹ̀yin tẹ́ fẹ́ jọba ń sìn, ẹ má fipá jọba. Tí fá ò bá mú yín, ẹ má fipá jọba. Torí pé ọba òun ṣe ohun tí ó kọ̀ yẹ kí wọ́n máa wọ́ lílẹ̀, kí ọba lọ máa sunú igbó fún oṣù kan, kí báńdíìtì máa wọlé gbé ọba kó wá lọ máa sunú igbó fún oṣù kan. Àti rélé tó ti lo 2 months ní Kogi state níbẹ̀ yẹn lákàkà jínigbé. Ẹ tún wo ilé ìtàn ṣe rìlíìsì lánàá, bàbá tí wọ́n gbé ní ṣé odò kìíní kan Ọwá ní Kwara, kìíní kan Ọwá ní ìlú yẹn, mo ti gbàgbé orúkọ ìlú yẹn tí a fi ṣe program lánàá. Bàbá lo oṣù kan. Ó dà pé òun àti ọmọ wọn ni wọ́n gbé. Nígbà tí wọ́n máa gbé wọn, ó dà pé wọ́n san the first ransom. After the first ransom yẹn, wọ́n yọ̀ǹda ọmọ bàbá, bóyá ọmọ bàbá àti ìyàwó wọn ló dà pé wọ́n yọ̀ǹda ńgbà yẹn, ó wá kù bàbá sí àkàtà wọn. After ni wọ́n ṣe wàá san another 12 million ransom kí wọ́n tó wá fi bàbá ńlẹ̀ lánàá. Ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀? Ṣebí ó yẹ kí ajínigbé wọ òfin ni, kí kábíyèsí dẹ̀ sọ fún wọn wípé ó yá, ẹ kó nǹkan ọwọ́ yín kalẹ̀, ẹ nìṣó sí àgọ́ ọlọ́pàá. Àṣẹ lọba máa ń pa, ọba òun dábàá. Mo ṣí fìlà fún orí adé kan nílẹ̀ Yorùbá.
kábíyèsí o tí wọ́n ti lọ tí wọ́n ti wájà bàbá wa bàbá dáadáa kọ́lọ̀ ń fọ̀run kẹ́ bàbá yẹn. Ta ni mò ń sọ̀rọ̀ nípa kábíyèsí Olújàrẹ kábíyèsí Elédùmarè. ṣe rí bàbá tá à ń sọ̀rọ̀ nípa yín, ìwọ ọmọ káàrọ̀ òjíire tó bá mọ̀ nípa bàbá, tó bá gbọ́ ìtàn bàbá yẹn lọ bèrè. Bàbá ṣe takuntakun méje òun yàyà mẹ́fà. Bàbá ṣe takuntakun méje òun yàyà mẹ́fà. Ó bá jẹ́ ọmọ ìlú yẹn o tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dán nǹkan mímọ́ ìlú lọ́wọ́, ó ní bí bàbá ṣe handle ẹ̀. Ó bá jẹ́ àlejò nílùú Ìjàrẹ́, nígbà tí bàbá wà láyé, mo sì ní àǹfààní láti rí bàbá. Akọni lọ́wọ́ yẹn, akọni ni wọ́n. Ní kò sí irú wọn náà mọ́ o. Ibi téèyàn bá rìn dé nìyàn máa mọ̀ mọ́ o. O dẹ̀dẹ̀ àkùrọ̀ bàbá ẹlòmíì ni ó fi ń sọ pé ti bàbá ti tiẹ̀ nìkan ló lómi jùlọ. No, ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ní kò sí irú ọba bíi bàbá yẹn mọ́ o. Ṣùgbọ́n ẹni táwa ní àǹfààní sí, tó pé o kò ní àsìkò tí bàbá jáde láyé, kò wá kí bàbá ti fi ayé ńlẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n ó wu Ọlọ́run ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Bàbá ò dẹ̀ ṣọ́kú at the age of 90-something years, títí tí bàbá yẹn fi jáde láyé. Bàbá yẹn dáàbò bo ìlú Ìjàrẹ́ ni. Tí bá parọ́ ẹ máa já mi ní comment section. Bàbá yẹn dáàbò bo ìlú Ìjàrẹ́ ni. Irú ohun tí à ń sọ nìyẹn, lára iṣẹ́ ọba nìyẹn. Ẹ jẹ́ á dáàbò bo àwọn ìlú wa. Àwọn ìlú wa nílò ètò ààbò. Ẹ jẹ́ á dáàbò bo àwọn ìlú wa. A bẹ̀ yín, a rọ̀ yín. Ẹ má jẹ́ kí ọmọ ẹranko kan kọ̀ dé kó kọ̀ máa wọ ààfin wa, kó wọlé kó kọ̀ ṣe ilé tó wù ú, kó gbéyàwó ọba gbé ọba. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Nígbà tí àwọn bàbá wa tí a ti sọ gbogbo ẹ̀ di ayé ọ̀làjú, tó wá di pé ká máa fi ẹni tó wù wá jọba. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ńgbà yẹn. Ìwọ tó bá máa wojú ọba ńgbà yẹn, wàá rò lẹ́ẹ̀mejì kó tó wò. Ojú ọba ò ṣeé wò ńgbà yẹn. Kí ló dé tí a sì lè padà sí ipò ọba? Kò ń ṣe ipò tí ó kọ̀ yẹ ká kọ̀ máa yàn fún èèyàn kan ní pé ìwọ sáré máa lọ bẹ̀. Kí la sọ débẹ̀ ní àárọ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe àwọn ọba wa, bí àwọn ọmọ àtọ̀húnrìnwá ṣe ń ṣe àwọn ọba wa kò tẹ́ àwa lọ́rùn. Inú wa ò dùn sí. Ọgbẹ́ ọkàn ló máa ń jẹ́ fún wa nígbà tá a bá rí ọmọ Fúlàní tó gbé àwọn kábíyèsí wa tó wá ń pè wípé ẹ lọ wá 70 million wá, ẹ lọ wá 100 million wá, ẹ ra ọ̀kadà 3 sí, ẹ ra ọ̀kadà 4 sí. Irú nọ́sẹ̀nsì wo nìyẹn? Níbo la ti bára wa? Àtẹ̀túrí míì tó yí pé wọ́n gbé, wọ́n tún pa sí àkàtà wọn. Ó ṣẹlẹ̀ ní Kwara, ó ṣẹlẹ̀ ní Kogi, tí wọ́n gbé after some weeks wọ́n pa sí àkàtà wọn. Ìlú tí wọ́n ti ṣọṣẹ́ bá ń jẹta, mi wá lè sọ bóyá wọ́n á ti rí ọba wọn báyìí.
lóòótọ́ according to BBC tó ń lọ bẹ̀ ẹni tí wọ́n interview àmọ́ bí bàbá ṣe rìn but wọn ò sọ pé wọ́n gbé bàbá ṣùgbọ́n àwọn sọ pé wọn ò tí ì rí bàbá torí pé wọ́n ní ìgbà tí wọ́n wa òfin wọ́n ní àwọn ọmọ wọn àti ìyàwó wọn nìkan ni wọ́n bá wọ́n ní lójú ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n pa ọmọ kábíyèsí méjì ṣe bó yẹ kọ́wọn àti láwí tà ń sọ kí wọ́n dé ni kí bàbá pa àṣẹ wípé ó yá kó gbogbo kan ọwọ́ yín kalẹ̀ ẹ kọjú ìjà síra yín ẹ bẹ̀rẹ̀ sí ni máa nọra yín ibẹ̀ ni wọ́n á wà tí bàbá ṣe ti máa pè wọ́n agbófinró ẹ máa bọ̀ ti mú àwọn àti láwí àwa wọlé wọ́n á ṣe bó ṣe wù wọ́n nígbà tí àwọn ará ibi dé palace lídédé agogo 5 tí wọ́n yí gbogbo ìlú rọ tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ láti aago 5 ìrọ̀lẹ́ tí ojú fi mọ́ second day ojú ti mọ́ according to nǹkan táwọn ọmọ ìlú yẹn sọ ni wàá ò sí níbẹ̀ ojú ti mọ́ kí wọ́n tó máa lọ. fún ẹ̀yin tẹ́ ń sọ wípé ọ̀rọ̀ ṣẹ̀ríà ló jẹ yín lógún wọ́n gbọ́dọ̀ ṣe ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá tẹ́ bá lọ wo interview táwọn ará ìlú yẹn ṣe nínú interview yẹn wọ́n kọ lẹ́tà wípé àwọn ń bọ̀ fẹ́ wá ṣe wàásù ṣẹ̀ríà ni wọ́n kọ ní ọ̀sẹ̀ tó kọjá so nígbà tí wọ́n wá kọ lẹ́tà yẹn ni ọba wá lọ sọ fún chairman local government pé àwọn ará ibi ti kọ lẹ́tà wọn ni wọ́n bọ̀ o mo fi pé from there wọ́n lọ sí Ìlọrin láti lọ report fún bóyá gómìnà or whatever wọ́n lọ report ó dà pé wọ́n wá kó àwọn sójà wá sójà tí wọ́n máa kó wá wọ́n ní báwọn sójà ṣe ń padà bélé tọ́yìn ń kúrò ń bẹ̀ lọ́wọ́n àti láwí tá à ń sọ ọjọ́ gangan tí sójà kúrò nínú ìlú yẹn wọ́n same day yẹn according to interview tí a wò lórí BBC ni o wọ́n ní same day yẹn lọ́wọ́n àti láwí tá à ń sọ yìí ni wọ́n wọlé dé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà wọ́n ròyìn bí wọ́n ṣe pọ̀ bíbà wọ́n ní wọ́n ṣe ń wọlé belé wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ ẹ̀gbẹ̀gbẹ́ ìlú wọ́n ráǹdì ìlú kiri àwọn tí wọ́n pa yẹn wọ́n ní wọ́n fẹ́ sá ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn lọ nìyí wọ́n ní bọ̀tán wọn kan wà wípé wọ́n sọ̀rẹ́ńdà ara wọn wọ́n ní a máa gbọ́ a ti sọ̀rẹ́ńdà ara wa wọ́n náà wọ́n yẹn wọ́n ní wọ́n tó wàásù sẹ̀ríà fún wọn mọ́júmọ́ ni kí nìdí tí mo fi sọ ilé ẹ̀yin tẹ́ ní ẹ ń wẹ́kọ̀mù ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá ṣe ti rí bẹ́yẹn ìpè iṣẹ́ ibú lẹ̀ ń gbé bọ̀ o ṣùgbọ́n Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ ìní kò ní jẹ́ kó ṣeé ṣe fún yín àìrójú àìráyè a máa bá gbogbo yín tẹ́ bá ní ohun tó kàn nìyẹn àmì àṣẹ Èdùmàrè so gẹ́gẹ́ bá ṣe ń sọ látẹ̀kàn His Excellency Gómìnà Bíọ́dún Àbáyọ̀mí Oyèbánjí à ń bẹ̀ yín à ń rọ̀ yín àwa lẹ̀ ń ṣe ìjọba lé lórí tó bá wà níbi tó yẹ ká ti pè yín sí àkíyèsí a máa pè yín kẹ́ bá wa ṣàtúnṣe ẹ bá wa ṣàtúnṣe nígbà tí wọ́n pa ọba méjì lé Ìkọ̀lé àti Ọ̀yẹ́ ìkan láti Ìkọ̀lé local government ìkan láti Ọ̀yẹ́ which is
ayédùn àti ẹ̀sùn. Mo wà lára àwọn mídíà tí ó tẹ̀lé yín lọ́bẹ̀, His Excellency, pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ sọ ń bẹ̀ lọ́jọ́ yẹn. Mi ní parọ́ tàn yín, ó múnú mi dùn nítorí pé ẹ sọ̀rọ̀ bí akin, ẹ sọ̀rọ̀ bí ọmọ ọkọ tó dẹ̀ múnú mi dùn gan. Ṣùgbọ́n His Excellency, ohun tí mò ń pè yín fún láti ọdún tó lọ ni wípé a nílò ọlọ́dẹ ìbílẹ̀. A nílò ọlọ́dẹ ìbílẹ̀. Ẹ bá wa empower àwọn ọlọ́dẹ ìbílẹ̀. Àwa la mọ iṣẹ́ tí ọlọ́dẹ ìbílẹ̀ ń ṣe. Àwa ni a mọ bí wọ́n ṣe wé ètò. Àwọn ló dẹ̀ mọ gbogbo kọ̀rọ̀kọ́ndú gbogbo inú igbó wa nítorí pé àwọn ló ń ṣe ọdẹ. Bẹ́ẹ̀ ni, kò sí gbogbo kọ̀rọ̀kọ́ndú inú ìlú kankan tí àwọn ọdẹ ò mọ̀. Ọdẹ máa gbéra all the way from Òmò. Ọdẹ ó lè lọ ṣọdẹ ní Ìsẹ̀. Ó lè gbéra láti Ìsẹ̀ kó lọ Ìdó lọ ṣe ọdẹ ní Ìdó. Ó lè gbéra láti bẹ̀ kó lọ Ẹ̀fọ̀n kó lọ ṣọdẹ. Àwa náà bá wọn rìn dáadáa. Ẹ̀rù wọn lágbára. Ẹ̀rù wọn lé agbára. Ẹ bá wa ró àwọn ọdẹ wa lé agbára. Ẹ máa rí pé nǹkan máa mú yes nípa ọ̀rọ̀ ètò ààbò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, àwa ń ṣe olóṣèlú. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ìdí kí ilẹ̀ Yorùbá kó má bàjẹ́ ti ibẹ̀ làwa wà, ibẹ̀ la tò sí. So kí tó máa lọ, màá fi kún ọ̀rọ̀ mi fún ẹ̀yin tẹ́ ń pe bàbá wa Májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá Dámì. A fi àkókò yìí a fi ń sọ fún yín pé àwọn ọba yín àtàwọn olórí yín ní kẹ́sì lọ́ọ́ máa pè. Ẹ má bínú fún wọ́ọ̀dù yẹn. Ohun tí ìgbà tí à ń lọ àwọn pálásì kiri, lára nǹkan tí bàbá sọ lóòótọ́ ni wípé tó bá fún àwọn láyè tó ń gbé báńkò lórí wọn, tí wọ́n dẹ̀ yọ̀ǹda kán gbé security fọ́wọn, ìpín àwọn máa dáàbò bo ilẹ̀ káàárọ̀ oòjíire. Tó túmọ̀ sí wípé àwọn bá ṣì níṣẹ́ ṣe. Ẹ lọ bá àwọn gómìnà yín, ẹ lọ bá president, kán gbé ọ̀rọ̀ ètò ààbò security kan gbé fún olóyè ṣe Sunday Adéyẹmọ kí a ti rí wípé àwọn ọba ti fọwọ́ sí. So ìgbà yẹn ni ọkàn wa máa balẹ̀ nítorí pé gbogbo wa la ní bàbá, bó tẹ̀ ṣe jẹ́ pé àwa kan ò ní bàbá mọ́. Ṣùgbọ́n kò sẹ́ni tó máa wù kí nǹkan tí ó ṣẹlẹ̀ sí olóyè kó ṣẹlẹ̀ sí bàbá òun àbí ẹ̀gbọ́n ẹ̀. Ẹni mélòó ló lè fara ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀? Ṣùgbọ́n a ní pé kí bàbá jáwọ́ o, bàbá ò ní jáwọ́, ṣùgbọ́n àwọn bá máa tiwọ́ sí pé àwa la fún ní go ahead. Ohun tí àwọn ọba wa gbọ́dọ̀ fún tẹ̀lú ní. Torí pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀tí ń pe olóyè ń sìn máa bá wa lọ Kwara State o, wọ́n ti fẹ́ pa wọ́n tọ́ o, máa bá wa lọ́bẹ̀ o, máa bá wa lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ jáde síta
ẹ sọ̀rọ̀ àbùkù sí olóyè nígbà yẹn. Tàdé ń sọ fún yín pé ẹ ní sùúrù, ọ̀rọ̀ orí bílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́tẹ̀ sọ pé ó ti gbowó ń gbà yẹn, ṣùgbọ́n owó ṣẹ̀ wá ń yà yín lẹ́nu nísìn wípé ó tún lè rí bóyá rí pé àmọ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí. Òun la ṣe máa ń òun ni Bíbélì ṣe sọ pé ká wádìí ohun gbogbo ká tó fìdí rẹ̀ múlẹ̀. Tí a bá ń wá kí olóyè kọ́ntínú nínú iṣẹ́ yẹn, ẹ ká lọ bá àwọn ọba wa. Àwọn ọba ló máa ṣiṣẹ́ yẹn. Àwọn ọba wa ló máa ṣiṣẹ́ yẹn. So ó túmọ̀ sí pé ká fi kọ́ àwọn ọba lọ́rùn, kọ́ àwọn ọba wa ti ọwọ́ bọ ìwé pé ókè o, àfi ọwọ́ sí o, àwa la ní kó bá wa pèsè ọ̀rọ̀ ètò ààbò sílẹ̀ káàrọ̀ òjìrè. A kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé àkójúmọ́ ẹ̀tẹ́ ti darapọ̀ mọ́ wa lé òwúrọ̀ ẹ̀ ṣé gan ni o, àmọ́ lóore o, àní ṣubú dànù, ẹ ṣeun. Tàbá ní àǹfààní tí àǹfààní ẹ̀ yọ ní ọwọ́ ìrọ̀lẹ́, a tún máa kàn sí yín. Ohun tó bá tún kàn á tún sọ̀rọ̀ nípa ẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kó sún wa, a gbọ́dọ̀ jẹ́ kó rẹ̀ wá. Gbogbo nǹkan tá fi ń bá yín sọ̀rọ̀ báyìí lórí fóònù kò ju 20% lórí fóònù wa tá fi ń ṣe program. But tàbá ní àǹfààní tá a rí ibi ti ṣáàjì tó pé wọ́n ti sọ wá sínú òkùnkùn already, ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ la tẹ̀ ṣe ń lọ. A nílò ètò ààbò. Gómìnà ilẹ̀ Yorùbá, a nílò ètò ààbò. A nílò ètò ààbò, ó ṣe kókó. Ẹ ṣé gan ni o. Mo kí gbogbo wa tẹ́ ti darapọ̀ mọ́ wa. Mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Gòkè, bẹ́ẹ̀ ni mo kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá kú iṣẹ́ takuntakun. Mo kí bàbá Professor Adébánjí Akíntóyè Emeritus, mo kí yín bàbá. Kára ó lè bàbá, ẹ pẹ́ fún wa, ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo èèyàn olólùfẹ́ wa. A kú weekend ní òní weekend wa o. A ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilé ayé, a lè ṣubú dànù. Ẹ ṣé o, ire ó dàbọ̀.